Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí sí. ilé kejì ni pépà tí ọmọ ìyá mi mú wá láti Ìlọrin dọ́kítọ́rù wa Abdulhamid ọmọ bàbá wa Bidmasi láti Jamia. Mo rí i pé ìmọ̀ràn tí àáfàá náà mú wá ìmọ̀ràn gidi ni. Ipe fáwọ́dọ̀ ti ń bẹ nínú gbogbo tí ń lọ yìí ó nídìí ká gbé kó sọ di rọ̀símíyá wọ́n wá yan àwọn zónù kó zónù ọ wá zónù ẹ̀ sí ọ̀nà mẹ́fà. Sọye ọjọ́rú tá a wí náà lákòókò yìí náà bọ́rọ̀ náà ti dáa tó tí ọba ṣiṣẹ́ etí òní jẹ́ ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí bàbá náà àfàwọn náà ti ń rò lọ ìní pé wọ́n bá yẹ kí wọ́n bá gbé nọ́ọ̀tì bẹ́ẹ̀mì ti gbé bẹ̀ yìí ni wọ́n mọ̀ pé etí ń ṣẹlẹ̀ ń bẹ̀ náà yàtọ̀ tí ń ṣẹlẹ̀ ní àyín náà púpọ̀. Àwọn gbé kalẹ̀ létò bó ti ní ká sóònù ẹ̀ sọ́nà mẹ́fà wọ́n gbé àwọn mufti dìde kọ̀ọ̀kan kọ́ wá sóònù ẹ̀ sábẹ́ bàbá wa mufti diari Nàìjíríà déjọba àmọ́ pé òun náà ń ṣe mufti ni mufti diari Nàìjíríà yìí pákéjì ni ok bí ọba jẹ pákéjì yíyó ni wọ́n yàn ọ̀rọ̀ sí mi yá wípé àṣetán o mufti diari Nàìjíríà àwọn ọmọ láti wípé ìtì ń bẹ lọ́wọ́ tí ń náà ẹ̀ mọ iye ẹ̀ àwọn ọmọ kéwẹ̀ ló gbé lárugẹ débẹ̀ àwa tá à ń bẹ́ẹ̀ ní ẹja sọ̀rọ̀ gidi nílẹ̀ àrèwá kíjọba tó wá pé kó lè fún recognition. Àwọn palẹ̀ wọ́n papọ̀ máa ní èèyàn tí wọ́n rí pé ó tó ṣáájú láàrin ara wọn wọ́n team up lẹ́yìn ẹ̀ wọ́n propagate ẹ̀ títí tíjọba ó fi fún ní recognition ẹ̀yìn tíjọba ò bá ti fún recognition kò lè di mufti láíláí kò sí pépà lọ́wọ́ rẹ̀ tẹ́ni tó kọ́ síbẹ̀ pé lónìí yóò ó ti di mufti. Irúgbó ti wá rí báwọn nísìnyí àwa náà gbọdọ̀ gbé kan dìde ní àyín ìta ń sọnù mufti kan yàrá pé àwa náà gbọdọ̀ back up lẹ́yìn tiwa náà níyì ìjọ ò jẹ́ káwọ́ ó dìde ní àyín ni pé ọ àtẹ̀lé ẹni tó yẹ ká tẹ̀lé ààrẹ ọ̀rọ̀ tí ì sọ lánàá náà nù àwọn ìlú tiwọn ló gbé e lárugẹ tó fi dí àyè ibi tó ṣe kí ni o lọ wá ní kẹbi ọgbọ̀n ọdún tí mo débẹ̀ nísìnyí tó sókè díẹ̀ àmọ́ ibi tí mufti ìyáàrí yẹn Saliu Husseini ibi tí wọ́n wà àmọ́ ibi tó dé dúró nísìnyí ọlá pé àwọn èèyàn rẹ̀ gbé ní àrùgẹ kèétí kankan àwọn mufti kan lámọ̀lẹ́ ní mùsùlùmí kan àwọn owó tí ń dà wá jẹ gẹ́gẹ́gẹ́ ní ká kọ́kọ́ tẹ̀lé náà lóbẹ̀ ibi tá a lè tẹ̀lé débẹ̀ ààyè tá a wà yìí ni ìta ń jà sí náà nù tí ń dá wàhálà alẹ́ torí pé tí wọ́n bá ní kẹ́ ẹ mọ́ àyè wá tí wọ́n mọ̀ lọ́wọ́ tó yẹ lè gbé lárugẹ ní zónù kan tó ju zónù ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí lọ kò sí o ẹ mọ̀ jìkà tara wa àwọn ni wọ́n bá wọn fọ́ọ̀mù ẹ̀ lánàá lọ́wọ́ ní àwọn zónù tàbí àwọn bàbá wọn oníbẹ̀ níjà máa Islamiyà lánàá tí ń bẹ nínú Supreme Council kò sí tani wá bẹ Supreme Council tó dàgbà jọjọ eré mi lọ tí ó lóun ọmọọṣẹ́ Adam Abdallah tani representative wa ń bẹ títí dìsín tala lọ lè nominate ń bẹ tala ń tẹ̀lé lọ bẹ. Bàbá sì rí i pé a ní díẹ̀ wọ́n mọ̀ pé a ní díẹ̀ bó bá dọjọ́ wájú wọn fi pé ó òkè ìtì ìṣe fún yín ni pé ẹ jí ń dá kan lẹ̀ fún yín. Ó sì parapọ̀ mọ́ gbogbo àwọn ará ilẹ̀ Yorùbá yìí náà ó ti sóònù wọn ṣé Ádámù ti ó pè wọ́n fún sóònù lójú kí rọ́bìtà yẹn ó ṣe kí ni o kó wà lẹ̀. Láti rọ́bìtà yẹn ta ni representative rọ́bìtà níbẹ̀ yẹn kò sí o títí dìgbà tí mo ń sọ̀rọ̀ yìí nígbà tá a ṣe ń tọ́ yẹ táwọn yà yìí lọ yẹ kó kájí láàrin àwa tá a jẹ́ ọmọ MARKAZ
kíkẹ́ tí bàbá wa gbé kalẹ̀ ẹ jẹ́ á padà síbẹ̀ tá a bá padà síbẹ̀ gbogbo mùsíkìlà yìí kò lè yanjú o lérí ìdúró ni mo ti sọ fún yìí àwọn haúsá mọ tí wọ́n ń ṣe lónìí kí n mọ̀ sọ yìí o torí pé agbọ́dọ̀ jí kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ náà bó ti yé ìta àǹfààní pàwọn à ń gbé bẹ́ẹ̀ nu nínú káńsù ti kánù yìí ní ṣiṣẹ́ àní ìwé tó ti délé mi tí ìdílé wọn ti dá mi padà síbẹ̀ ní ti ń lọ 16 years sí 20 years tí mo ti wà ń bẹ̀ nínú káńsù náà àwọn gbà fúnra wọn wọ́n tẹ̀léra wọn supreme council wo ni wọ́n fẹ́ máa ṣe nísìnyí nílẹ̀ haúsá nísìnyí tó ní pé mọ́lá rẹ̀ kabara lẹ́nìkan máa sọ pé kèfèrí nílé wọn wọn ò tó bẹ́ẹ̀ o tó ò ní pé àfàkọ́rí kò láì wọ́n pè é sí àkàràbíu wọ́n sì mọ̀ wọ́n ló súnfí tó yẹ pé kọ́lá gbogbo pákéjì tó tún kó lọ bẹ̀ àwọn ni wọ́n kò lé lọ́wọ́ o pákéjì kò lè dọ́wọ́ rẹ àwọn ọ̀bálẹ̀ tí wọ́n jẹ́ wọn òwò lè rí kẹ́kẹ́ wọn òwò lè yàn o gbogbo ní àwọn àgbàlagbà wọn ni wọ́n ṣe kí ni o ni wọ́n fi ilẹ̀ ẹ̀tọ́ wọn látàná náà wọ́n sì fi wọn síbẹ̀ wọ́n máléjì wọn. tẹ́gbàtẹ́ pé ilẹ̀ wa ń kọ̀wé lọ́dẹ fáwọn èèyàn láti pé kèfèrí ni wá ní àìsí ń jòwó tó pè wá. ṣé mọ́nà Nasiru ọwọ́ àlẹ́ sóhun jù ṣé Adam Abdallah lọ ní Supreme Council ìgbà kan náà wọ́n jọ wọ bẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí àga bàbá Mudiru dà ń bẹ́ẹ̀ àga Markaz dà ń bẹ́ẹ̀ tóònù wo là ń wá káàkiri tí ọ̀gbọ́dọ̀ jẹ́ pé sóònù dìde láti àyè ìta à ń ṣe fúnra wa nù o ọ̀dà kí n jẹ́ kẹ́ ẹ ródòdó tá a bá sì ti ṣe yíhun bẹ́ẹ̀ bá là ń dàrú àmọ̀ dàrú náà nítorí pé kò sẹ́ni tó lè sọ létí ẹ̀ sẹ́yìn tí wọ́n máa lè promote ilé oní ilé ẹnìkan tí ń bá sẹ́bọ̀ látọgọ́rùn ọdún ẹnìkan dé lónìí ọ̀fẹ́ ẹja kẹ̀ kó wọn máa lò lọ. èyí lọ fàjà tí Mudiru bẹ̀rẹ̀ náà níjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ bá rí básámà rẹ̀ má ju ti jẹun tó dárò yé lẹ̀ torí kọ́ máa ké tèmi náà ní mo yọjọ́ jojoojúmọ́. bẹ́ẹ̀ ni èmi gbàgbọ́ yé kan ni ẹ rí i pé ń gbin àṣetájá málùkùránì àṣetájá málùkùránì tó dá wàhálà alẹ́ níjọ́ ta kọ́kọ́ bẹ̀rẹ̀ kìíní yà yín ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ gan nu o àwọn tó ń wò ṣèlè gáwọ́ àwọn èèyàn wọn àwọn haúsá àwọn òṣèlè gáwọ́ ẹnì kẹ́kẹ́ nínú àwọn èèyàn wọn torí pé ẹ̀sọ́ bàbá dá láṣejù ẹ̀sọ́ lóòótọ́ wọn lè ṣàṣejù tí wọ́n bá ń já àmọ́ àwọn kan wọ́n bẹ̀rẹ̀ jà Mudiru lè ṣe àṣejù tí máa ń já àmọ́ wàláhì tí wọ́n bá ń jà ẹ̀ mọ̀ pé tí wọ́n ń jà sí o òtótó ni. wípé kí ló wá dé ní ìsìtọ́ yìí pé bàtà yóò tó Al-Kùránì rọ gbogbo àwọn bàbá wa láàrin mọ́ ń bẹ́. àárín wọn mọ́ àwọn tó ń fọ́kọ́ tí wọ́n kalẹ̀. àwọn èèyàn wá sọ pé torí pé tójú wọn pa bàbá wa rẹ̀ yà yìí ni pé wọ́n èsè sálàfí àwọn tó ń ná àwọn bàbá wọn èsè sálàfí. tányányá wọ́n sì fọkọ̀ tí bàbá wọn lẹ̀ àṣẹ mùtámọ́rù kan ní nǹkan bí oṣù méjì sísìn fún mọ́lá nẹ́sùn kàbára ní Kánò ní Jamiu Bayero ló ṣe é. inú tí wọ́n kọ́ lẹ̀ ni pé tẹ̀síìrì tí mọ́lá nẹ́sùn kàbára kọ Raddul Azhan ila Ma'ani al-Qur'an kí wọ́n lọ lè tún tẹ̀ pẹ̀lú owó ìjọba. gómi kọ̀ọ̀kan mọ́lá nẹ́sùn kàbára náà kọ̀ọ̀kan ó gbàgbé ó kọ́ rẹ̀ ni wọ́n wá ní kó pẹ́kọ̀ mi ní kéye jáde níbẹ̀ lọ́wọ́ yẹ gbé jáde ẹ̀yin tẹ́ bá mi wá láti Kánò kílẹ̀ ń ṣe ẹ wá kà fún wọn kọ́ mọ̀ di pé bóyá fabricate ni àwọn tó ń náwó lọ sílé yẹn títí dì sí ni wọ́n ti sọ di ilé ìjọba sẹ́yà yín níṣẹ́ àti ìmọ̀ nílé ìjọba sẹ́yà yóò tí ì tó di ilé ìjọba kílẹ̀ ọmọ Markaz ṣe gan tẹ́ ẹ̀ ti fi sọ di ilé ìjọba bá a bá ti ṣèyí wàhálà òpin o a ṣèyí à ń bara lásìkò jẹ níyà yín tóye torí náà bá ṣèjú bá pọ̀ ẹja mọ̀ tá ṣèjú bá pọ̀ sí eléyìí ló yẹ ká kọ́kọ́ yanjú ná yí pé àwòdọ́wù ti ń bẹ́ ń bẹ̀ yẹn bó ti rí látàná ti wá dá ń bẹ́ kó tó di pa àmọ́ sóònù ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.